bẹ̀rẹ̀ ti fẹ́ràn asin for good 3 years ó jẹ́ kí n fọwọ́ kàn ẹ́. kí gbẹ́rù òkè kí n tọ́ bá dùn kó bàjẹ́ dànù. wọ́n rèé o kábíyèsí májèlé. ṣé wọn lè lọ́dọ̀ mí ni. kò sẹ́yìn ìyẹn kọ́ mọ́ mi ò ní ìtẹ̀ àmì Ẹ̀bùn Ọ̀ṣun, Ẹ̀bùn Ọ̀ṣun, Ẹ̀bùn Ọ̀ṣun. èyí mà dé o kí n tó bá lókun àgbà sinimá aládùn yìí ti kalẹ̀ kàṣàgbà sí ìtumọ̀tò báyìí o sinimá tó pé sinimá tó pa sinimá jẹ ọmọnàmọ sinimá ó kún fún àṣà àti ìṣèwà written and produced by Kòfó Arẹ́gbẹ́ṣọlá directed by Afeez Abiodun powered by Ọ̀ṣun State Tourism Industrialization Team mad movie ìdúmọ̀tà ló pè tó ń ta grab.